Ẹ káàbọ̀ padà lẹ́yìn ìgbà tí a ti fi ẹnu ẹ̀kọ́ set gúnbì kan lórí ìtẹ̀lé olójoojúmọ́ wa yìí. A máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ aládídùn mìíràn tí a ń pè ní indices. Nínú fẹ́ràn eléyìí tí ẹ̀ ń wò yìí àti àwọn eléyìí tí ó mọ̀ tẹ̀lé, a máa ṣàlàyé àwọn ọlọ́kan-ò-jọ̀kan ẹ̀kọ́ eléyìí tí ó wà nínú indices. Ẹ mú gègé yín kẹ́ bá mi ká lọ. Tá bá ní indices, ó jẹ́ plural fún index. Ẹ̀rí index bákan náà yìí o, òun là ń pè ní kíni o, òun là ń pè ní power. Ó dẹ̀ sì lè jẹ́ kíni o, ó lè jẹ́ exponent. Ẹ ti mọ ṣalábàpàdé irú nọ́mbà báyìí nínú àwọn ìgbésí ayé yín sí irọ́ ni o. Tá bá ní irú nọ́mbà yẹn rí pé a máa ń pè ní kíni o, a lè ní 5 raised to power 2. A máa sọ pé nọ́mbà yìí ó wà ní index form. A máa sọ pé nọ́mbà yìí ó wà ní index form. Mo rò bó ti yé wa báwọn. A máa sọ pé nọ́mbà yẹn wà ní index form. Kí ni ìtumọ̀ 5 raised to power 2 kí ló mean? Òun náà ni pé kí ni o, 5 times 5. Kí n multiply 5 pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì. So ti yé mi báwọn. Kí n multiply 5 pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mélòó? Lẹ́ẹ̀mejì. So ti yé wa báyẹn. Òun náà nìyẹn. So ajá sí pé tá bá ní index, òun náà ni ọ̀nà tá a lè gbà kọ nọ́mbà kan. Ọ̀nà gbà tá a lè kọ nọ́mbà tí multiply ara rẹ̀. So ti yé báwọn. Bẹ́ẹ̀ nísìn kágbọ́n bá kọ 5 times 5 times 5 times 5 times 5 times 5. Bẹ́ẹ̀ 5 multiply ara rẹ̀ ní ìgbà ọgọ́rùn-ún tí a mọ̀ sí 100. Ajá sí pé tá a bá ṣe fẹ́ mọ waste ìtọ́ wa, tá a ṣe fẹ́ mọ dá ara wa láàmú àti pen wa, a lè kọ kí ni o, 5 raised to power 100. Ẹ rí i pé kò gbà á lákòókò. Ní tó ń túmọ̀ sí náà ni pé kí ni o, 5 multiply ara rẹ̀ lẹ́ẹ̀mélòó? Lẹ́ẹ̀mẹ́ 100. Lẹ́ẹ̀mẹ́ 100. Jẹ́ 3 yẹn bá yẹ wá bó wà ní. Tí n bá ní 3 raised to power 4 nǹkan. Ajá sí pé ọmọ jẹ́ 3 times 3 times 3 times 3. Òun náà ni pé kí ni o, kí 3 ọmọ multiply ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin. 3 yìí òun náà ní nọ́mbà tí ó mọ̀ ṣe kí ni o, tá a máa pò yìí. Iye ìgbà tá a máa pò yìí rẹ̀ tá a máa multiply pẹ̀lú ara rẹ̀, òun là ń pè ní kí ni o, 4 yìí tí a ń pè ní index. A lè pè ní index. Ó lè jẹ́ power. Ó dẹ̀ sì lè jẹ́ kí ni o, exponent. Ó kọ̀ọ̀kan náà ni. Wá rí 3 tí ń pààrà yìí o, òun lá máa pè ní base. A máa pè ní base. Ẹ rí i pé nínú àwọn ìbéèrè eléyìí tí a ti mọ̀ ṣe kí ni tá a ti mọ̀ kojú, wọ́n lè ní ká gbé kí ni o, express bóyá 100 in index form. Òun náà ni pé ká gbé 100 sí kí ni o, ká gbé 100 sí index form kó mọ wà ní ipò power. Òun ni pé compact form. Pé àwọn nọ́mbà kan máa multiply ara wọn ṣùgbọ́n yóò máa wà ní kí ni o, ní power. Ẹ rí i pé tá a bá fẹ́ kọ nọ́mbà yìí bákan náà, kódà àwọn ìbéèrè mìíràn wọ́n tún máa ń ṣàfikún rẹ̀ pé kí ni o, wọ́n lè ní as its product of its prime factor, express 100, ẹ̀jẹ̀ mi náà fi sí, as the product of its, tàbí ẹ̀jẹ̀ nǹkan dáadáa, express 100 as the product of its prime factor in index form. Àti mọ̀ tí index form mú mi hàn. Àti mọ̀ pé ipò tó yẹ pé yóò mọ ní power nù ni. Kí ni prime factor? Àti mọ̀ túmọ̀ prime number. Kí ni túmọ̀ prime number? Kí n ṣe rántí fún wa. Prime number náà ni pé kí ni o, nọ́mbà tó jẹ́ pé mọ́ ní factor méjì, tàbí ká pé nọ́mbà tí mọ́ ní mọ̀lẹ́bí méjì. Nọ́mbà òun gangan fúnra lára rẹ̀ àti 1. So ti bá wọn. Nọ́mbà mìíràn ní mọ lọ́nù rẹ̀ àfi àwọn nọ́mbà méjèèjì yẹn. So ti bá wọn. Prime number kí la ní ọmọ jẹ́ o, nọ́mbà tó yẹ pé ó ní factor méjì. Nọ́mbà òun gangan fúnra rẹ̀ itself àti kí ni o, àti 1. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn 2. Kí ni factor 2? 1 àti 2 ni o. Ajá sí pé 2 ọmọ jẹ́ kí ni o, prime number. 3 ńkọ́? 1 àti 3 náà ni. Torí nọ́mbà méjì tó lè lọ́nu 3 náà ni, kò ju méjì náà lọ. Prime number lòun náà. Bó wà ní 4? Kí làwọn nọ́mbà tó lè lọ́nu 4? Ẹ rí i pé 1, 2 àti 4. Ẹ dẹ̀ mọ́ gbàgbé òfin pé prime number factor méjì ni ó mọ̀ ní o. Òun gangan fúnra lára rẹ̀ àti 1.
ajá sí pé 4 ní mo jẹ́ prime number torí pé kí ni 4 ti ní ju factor méjì lọ. So tá bá gbọ́dọ̀ èèyàn yé lágbọ́nrin bẹ̀ ọ̀dà ṣé 1 ṣé prime number ní 1. Mo béèrè lọ wa ṣé prime number ní 1 tọ́rọ́pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ wọn máa ń ṣe kí ni wọ́n máa ń ṣàṣìṣe pẹ̀lú eléyìí. 1 is a prime number òfin náà lẹ́gbẹ̀ẹ́ lọ kí la pé prime number ó mọ ní factor méjì nọ́mbà ń gangan fúnra lára rẹ̀ àti 1 factor mélòó wà ní 1 ní nọ́mbà mélòó lè lọ́nu 1 náà ni ṣe pé kò pé méjì ajá sí pé wọn ò ní mọ jẹ́ kí ni wọn ò ní mọ jẹ́ prime number. níbo mo ti wá lọ àti mọ prime number o kí ni wà ní prime factor wà ní factor nọ́mbà kan tó ẹ pé ó ṣe kí ni o tó jẹ́ prime. ẹ rí i pé a lè ní factor oríṣiríṣi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá kọ 20 ní ìsìn àwọn factor 20 àwọn ni 1 2 4 5 10 àti 20 fúnra lára rẹ̀ 20 is a prime number bẹ́ẹ̀ ni torí pé ó ṣe kí ni o ó ní ju factor méjì lọ ṣùgbọ́n 20 ní àwọn prime factor òun náà pé nínú àwọn mọ̀lẹ́bí 20 yóò èwo nù wọn ló jẹ́ prime number ọ̀yà ẹ rí i pé èyí tó jẹ́ prime number òun náà ní 2 prime number ni o 5 prime number lòun náà ajá sí pé 2 àti 5 yìí wọ́n mọ̀ jẹ́ kí ni o prime factors of 20. So tó bá ní kẹ́ express the number as its product of its prime factor ajá sí pé ẹ mọ̀ fi àwọn prime factor rẹ̀ gé títí tá a fi kan wà. So tẹ́ bá fẹ́ ṣe eré léyìí ní tí mo mọ̀ ń gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi yànjú pé láti mọ̀ dáhùn láàmú kí wọ́n kọ́kọ́ mọ àwọn prime factor ìṣáájú tàbí prime number ìṣáájú àwọn ni wọ́n mọ̀ gbéyẹ̀wò bóyá ó lè lọ́nu number àbí kò lè lọ. Ní bí àpẹẹrẹ 2 3 5 7 àbí 11 ẹ̀mọ́ márùn-ún yìí òun lẹ́fì mọ́ ṣe kí ni òun lẹ́fì mọ́ túkọ̀ o láti mọ̀ bóyá ó ń ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. ẹ̀yà tá a bá wo ìbéèrè yẹn padà ìbéèrè yẹn ní kí ni o express 100 as the product of its prime factor in index form káfí lè gbọ́ index form yé ní káti ẹ̀ tó lọ síbi òfin rẹ̀ rárá ọ̀yà bó láti ṣe léyìí o ẹ wá sọ pé 100 àbí ẹ̀dẹ̀mọ́ gbàgbé àlàyé tí mo ṣe mo lẹ́mọ̀ ṣe kí ni o ẹ mú àwọn eléyìí àwọn nọ́mbà márààrún yìí ẹ mọ̀ wọ́n tí wọ́n bá ní ká gbé nǹkan kan lọ sí index form sótíyé òun ni ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ fi túkọ̀ wò ẹ kọ́ wo pé ṣé 2 lè lọ ń bẹ̀ 2 lè lọ torí òun nínú àwọn tí mo ní ká ẹ mọ̀ ni torí 2 jẹ́ kan nínú prime factor 100 ẹ mọ̀ gbàgbé prime factor ní factor nọ́mbà kan tó wà prime tó jẹ́ prime so ajásíkẹ́ 2 mi ò lámà rí inú 100 50 2 tún lè lọ ẹ má gbàgbé a máa ní nọ́mbà kan lè lọ́nu 2 tó bá yẹ pé nọ́mbà wọn bá parí pẹ̀lú 0 tàbó parí pẹ̀lú even number ẹ dákun ẹ já lọ mọ àwọn divisibility rule wa dáadáa 2 tún lè lọ 2 mi ò lámà rí inú 50 25 ṣé 2 tún lè lọ 2 ò lè lọ mọ́ kí ni mo pè torí kí ni a máa ní nọ́mbà kan lè lọ́nu 2 tó bá jẹ́ pé kí ni nọ́mbà wọn bá parí pẹ̀lú òdo tàbí even number ajá sí pé 2 ò lè lọ mọ́ àwọn pé ṣé 3 lè lọ 3 ò lè lọ so ti yé bá wọn bó láìsí mọ̀ pé 3 lè lọ nu nọ́mbà kan òfin pé 3 lè òfin tí tó dé pé 3 lè lọ nu nọ́mbà kan ni pé tẹ́ bá ro àwọn díjìtì ń papọ̀ tó bá fún yín ní nọ́mbà tí 3 lè lọ ń bẹ̀ ajá sí pé 3 lè lọ ń bẹ̀ nù so 2 plus 5 ń sìn 7 7 èé ṣe nọ́mbà tí 3 lè lọ ń bẹ̀ ajá sí pé 3 ò lè lọ ń bẹ̀ ẹ tún á bọ̀ sí prime factor tó kù tí ó ṣe 5 ẹ pé 5 lè lọ nu 25 o 5 bó láti máa mọ̀ pé 5 lè lọ nu nọ́mbà kan tó bá yẹ pé nọ́mbà òun bá parí pẹ̀lú 5 tàbódo 5 lè lọ ń bẹ̀ so 5 tún lè lọ yóò jẹ́ 1 ajá sí pé àti dórí wọn wà ní 100 is equal to 2 times 2 times 5 times 5 ẹ má gbàgbé bó wà ní a lè kó lè ní index form ẹ má gbàgbé pé index form náà mo pè ní pé compact form ọ̀nà tá a lè gbà ṣe ní kúkúrú láì jẹ́ padà láàmú ajá sí pé tá a bá fẹ́ kó lè ní compact form sí 2 times 2 ìtumọ̀ náà ni pé 2 ó multiply ara rẹ̀ lẹ́ẹ̀mejì pẹ̀lú àlàyé tí mo ṣe yọ máa jẹ́ 2 raised power 2 òun náà ni pé 2 ó multiply ara rẹ̀ lẹ́ẹ̀mejì times 5 ńkọ́ ó multiply ara rẹ̀ náà lẹ́ẹ̀mejì ajá sí pé 100 ní index form yóò máa jẹ́ 2 square times 5 square so 2 square times 5 square jẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa a ti mọ ìtí indices mi ọ̀ a ti mọ ìtí indices jẹ́ kódà a ti mọ bá a ṣe lè gbé nọ́mbà lọ sí index form pẹ̀lú kí ni o as the product of their prime factor.